Èwe àdàgbà ẹ wá 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 Ògbómọ̀ṣọ́ ẹ wá wò wá gbogbo ènìyàn ẹ wá 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 Ògbómọ̀ṣọ́ ẹ wá wò wá gbogbo ènìyàn ẹ wá 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 àtèwe àdàgbà wá 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 Ògbómọ̀ṣọ́ ẹ wá wò wá gbogbo ènìyàn ẹ wá wá. Gbogbo ẹ̀yin ọmọ Ògbómọ̀ṣọ́ nílé ni lóko lódò lẹ́yìn ẹ wálé wá tún lè ṣe o àtobìnrin àtèwe àtàgbà Ògbómọ̀ṣọ́ la wà ìdákẹ́ ẹ̀sùnmọ́ wa ẹ̀jẹ̀ àfọwọ́ wẹ̀wọ́ ẹ̀jẹ̀ àfinú lùnú ẹ̀jẹ̀ àfọkàn lùkàn ẹ̀jẹ̀ àpapọ̀ wa kò ní ẹ̀yìn ẹ̀dákẹ́ àsìkò òré tó lórí dẹlẹ́mù ẹ̀sùnmọ́ wa gbogbo ẹ̀yin lọ́ba lọ́ba ládéládé gbogbo lóye lóye gbogbo ẹ̀yin àgbààgbà gbìyì nílé ni lóko lódò lẹ́yìn odi ẹ sáré tètè wá ẹ̀dákẹ́ ẹ máa bọ̀ wálé ẹ máa bọ̀ wá wùyọ̀ wa ẹ̀jẹ̀ àfinú lùnú ẹ̀jẹ̀ àfikùn lùkùn ẹ̀jẹ̀ kí gbogbo ẹ̀jẹ̀ àbàmọ̀ràn pọ̀ káwa lójú kan ṣoṣoṣo káfọwọ́ wa gbé Ògbómọ̀ṣọ́ lárugẹ iwájúwájú lọ̀pẹ́ ìbìjẹ́ Ògbómọ̀ṣọ́ iwájúwájú ni ọmọ wa ni ó sì mọ́ lọ Ògbómọ̀ṣọ́ iwájú fẹ́rẹ́fẹ́rẹ́ iwájúwájú ńlá mọ́ lọ àwọn onírèlú ẹ̀yìn ẹ̀sùn mọ́ wa ní ẹ̀yìn ẹni ó lówó lọ́wọ́ ẹ̀mọ́ òyìn wa ẹ̀wá lé ẹ̀wá dálé ìṣẹ̀lẹ̀ nílùú wa àtọkùnrin àtobìnrin àdéwé àtàgbà gbogbo ẹ̀yin ènìyàn àti Ọlọ́run ọba àmì àdìgún Elédùmarè tọ́ṣẹ́gi ọ̀là fún láwùjọ wa ẹ sáré tètè wá ẹ̀wá fowó yín Ògbómọ̀ṣọ́ lọ́wọ́ ẹ̀wá gbèlú wa lárugẹ àdéwé àtàgbà àtọkùnrin àtobìnrin àtọba àtijọ́yè àtònílé ni lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin ẹ̀sùn mọ́wọ́ ẹ sáré tètè wá ẹ máa bọ̀ wá wùjọ wa ẹ̀jẹ̀ àgbàwọ̀ wa kò ní àyín ẹ̀jẹ̀ àfinú lunú ẹ̀jẹ̀ àgbàwọ̀ kò kápá mọ̀ràn pọ̀ ẹ̀dákẹ́ ẹ̀jẹ̀ àgbìmọ̀ràn pọ̀ kágbé Ògbómọ̀ṣọ́ wa lárugẹ onílé àtàjòjì tí ń bá ń bẹ lẹ́yìn òde ẹ̀sùn mọ́wọ́ ẹ sáré tètè wá ẹ máa bọ̀ láwù. àdúpẹ́ Olódùmarè ìbà rẹ lọ́jọ́ tòní o kábí kò sí ọba kánrinkèsè ọba tí ń jẹ́mi ní èmi ní ìjìnlẹ̀ ìfẹ́ ọba ọjọ́ gbogbo òtíjìnbìrì àjípọ̀jọ́ ikúdà àdúpẹ́ kí mo sọ pé àṣẹgun ọ̀tá rẹ́yìn òdì nẹ́tíwọ́ọ̀kì ló fẹ́ fọ̀ wá sẹ́yìn téńténé ṣùgbọ́n ọba òkè ti ṣe máa wò wá lọ́wọ́lọ́wọ́ báyìí ní Ògbómọ̀ṣọ́ la wà Ògbómọ̀ṣọ́ la wà máa wò wá ń bẹ̀ ní Facebook ẹ lọ síbẹ̀ tààràtàrà kí ẹ sì lọ sí God's Library TV ní YouTube máa wò wá ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ ètò tẹ́ ń gbọ́ òun náà ní Ògbómọ̀ṣọ́ la wà orúkọ tèmi sì ní Sọjí Abíọ́jẹ́là adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run akọgun tilẹ̀ Ògbómọ̀ṣọ́ yẹ́ Vice Marshal JB Adigun retired tí wọ́n jẹ́ alága fún Ogbomoso Descendant Development Association tí wọ́n tó jẹ́ olùgbékalẹ̀ Àyọ̀ká Foundation àgbékalẹ̀ tí ó ń bójútó àwọn tí ó kù díẹ̀ káàtó fún láwùjọ àwọn ni wọ́n ṣe agbátẹrù ètò yìí pé ká mọ̀ fọn rere ìlú Ògbómọ̀ṣọ́ káàkiri àgbáyé bẹ́ẹ̀ bá ti ń wò ní Facebook Ògbómọ̀ṣọ́ la wà ẹ mọ̀ bá mi ṣíà rẹ̀ káàkiri àgbáláyé bẹ́ẹ̀ pẹ̀lú bẹ́ẹ̀ bá sì wà ní YouTube God's Library TV ẹ sá gbìyànjú ẹ subscribe kí ẹ sì máa lu aago tó wà níbẹ̀ láti jẹ́ kí a mọ̀ pé ẹ tún nílò ìfẹ́ sùn gbogbo táwọn ṣe lórí ìkànnì jẹ́ kí n mọ̀ kí Olúṣẹ́gun Kútì bàbá tiwanu nílùú Ògbómọ̀ṣọ́ àwọn ni alátìkò tàbí alákìtìyàn facilitator tí wọ́n jẹ́ kí ètò yìí kó mọ̀ ṣeéṣe àwọn làkàbà tá à ń gùn dọ́dọ̀ akọgun tilẹ̀ Ògbómọ̀ṣọ́ àwọn náà làkọgun tó ń rán sí wa láti bá wa sọ̀rọ̀ ire lójú owó rí tọ́ òní lọ́jọ́ kẹjọ bàbá tiwa Oyewumi His Imperial Majesty wọ́n ti wọlé sùn lọ́sẹ̀ tó kọjá òní làdúrà ọjọ́ kẹjọ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n bó ti wulẹ̀ òkúre Yorùbá náà ló sọ pé bá a kú ládèrè èèyàn ò sunwọ̀n láàyè Sọjí Abíọ́jẹ́là bá a kú ládèrè èèyàn ò sunwọ̀n láàyè àti sọ́rí ṣùgbọ́n nígbà tí wọn ò tún sí láyé mọ́ bàbá wa ó yẹ ká sọ kí ni ìgbésí ayé wọn pè fún ipa wo ni wọ́n kó nílé Ògbómọ̀ṣọ́ lọ́wọ́ báyìí bá mi Bísí Òkèwùyè ẹ bá ń ṣe pẹ̀lẹ́ sára lé. ẹ káalẹ́ o níbi gbogbo tẹ́ǹtì ń gbọ́ wa àkókò ẹ̀yìn bàbá wa lẹ́ẹ̀kan sí o àti ṣe ọjọ́ mẹ́jọ fìdá prayer lónìí kọ́nà ọba ní tẹ́wọ̀n sáfẹ́fẹ́ rere kó sì gbé ọba tuntun tí ó ní òtún lámìlàkà jáde fún wa nílùú Ògbómọ̀ṣọ́ tí ó túbọ̀ tí ó túṣẹ́ fún gbogbo wa àti onílé àtàlejò. ẹ jẹ́ béèrè báyìí
tábàkà mi ní méjì mẹ́ta báwa yìí tí wọ́n gbèsè lọ́wọ́lọ́wọ́ ipò kẹlẹ́ àwọn wà báyìí pé ọba kẹẹ̀ẹ́dógún àbí kẹrìndínlógún ìkẹtàdínlógún ẹ̀ la lè fi wọ́n sí lọ́nà òǹkà àwọn ọba lọ́ba tó ti kọjá nílé Ògbómọ̀ṣọ́ nípò ti Ṣọ̀ún. bí àkọọ́lẹ̀ tèmi mo tá a bá àtàrọ̀bá àti ìwé àti tàn tó fi hàn wọ́n lọ ọba ìkẹtàdínlọ́gbọ̀n ni àmọ́ àwọn míì àti baálẹ̀ àtọba nínú ìwé mi àwọn míì máa yọ àwọn tí ó kùnà díẹ̀ àbí tí wọn ò sí sáàfin kú so àwọn míì tún sọ pé bí ogún àbẹ́yọ̀ kan ní ipò wọn àti bá àti bí nínú tàn tá a bá wọn fẹ́ fi dá wa lójú lálẹ́ yìí pé bàbá tó gbéṣẹ̀ tá a ṣe fi dá wọn lónìí yìí wọ́n lámìlaka wọ́n sì pẹ́ lórí oyè. Àwọn náà pẹ́ lórí oyè jù. àwọn nìkan kọ́ a rí àwọn mẹ́rin míì náà tó pẹ́. ṣùgbọ́n wọn ò pẹ́ tó wọn. ẹnìkan pẹ́ tó wọn. Ta ló ń tẹ̀. ẹni tó tẹ ìlú ìdó Ogunlọlá òun náà pẹ́ bí wọn. Ògúndìran òun náà pẹ́ bí wọn bí àádọ́ta ọdún ni wọ́n àwọn náà lò. lẹ́yìn àádọ́ta ọdún. bọ̀ lẹ́yìn wọn ní òde òní Ṣọ̀ún tó gbẹ́sẹ̀ yìí tá à ń sẹ́yìn wọn àwọn ni wọ́n ti pẹ́ jù wọ́n sì lo àádọ́ta ó dín méjì. lẹ́yìn ẹni tó kọ́ tẹ̀lú ìdó Ògúnlọlá Ògúndìran ọkọ̀ Ìṣúọlá Lárùngbẹ̀kún tó lo bí àádọ́ta bàbá wa tún ni wọ́n tún pọ̀wọ́ lé. àwọn mẹ́ta mi náà sì tún wà táwọn náà ṣe ogún ọdún àbí mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n bíi tó yẹ jẹ Àkànní bíi Olúmọgẹ́gẹ́ àti bàbá eléyìí náà Ajagunbalẹ̀ kejì wọ́n lò 24 years àwọn náà sì làmìlaka àwọn tí ọ̀pẹ́ mi náà wọ́n làmìlaka wọ́n sì ṣe takuntakun but ní òde òní bàbá tó gbéṣẹ́ yìí ń lo ìlú Ògbómọ̀ṣọ́ ó tún fẹ̀ ó sì rojú wọ́n sì làmìlaka iṣẹ́ oríṣiríṣi àti ìdàgbàsókè oríṣiríṣi ó sì wọlé wá oníṣòwò pàtàkì ni wọ́n ní ibi ni wọ́n bí wọn sí ní May 27 1926 ìyá wọn wà nínú ìyàwó mẹ́wàá tí bàbá wọn ní àwọn ọkùnrin mẹ́ta sì ní àwọn ẹlẹ́ẹ̀kẹta fún ìbẹ̀rù àfún bí ìpayà ìyá wọn Àdùnní Sẹ̀líà ó gbé wọn lọ sí Ìbàdàn wọn ti bẹ̀rẹ̀ wí primary school nígbà tí bàbá jásẹ̀ Ṣọ̀ún Ajagunbalẹ̀ kejì ní 1940 ó gbé ọmọ rẹ̀ padà sí ìlú Ògbómọ̀ṣọ́ láti wá dárò ọkọ rẹ̀ tó gbéṣẹ̀ ibẹ̀ ni wọ́n ti ń ṣe nígbà tí nǹkan sì dàbí nǹkan ó fi wọ́n sọ́dọ̀ Dáúdù Ọlálẹ́yẹ kí wọ́n máa ṣòwò nílọrin ibẹ̀ wọ́n ti ń ta aṣọ òkè wọ́n hun aṣọ òkè náà lọ títí lọ Iléṣà àti káàkiri ibẹ̀ ni wọ́n wà tó fi jẹ́ pé wọ́n tún wá lọ Jos wọ́n pè wọ́n sí Jos ní 1944 Jos ni wọ́n ti wá bẹ̀rẹ̀ wò lábẹ́ àwọn alàgbà méjì táwọn náà ti dolóògbé lónìí David Adéyẹmọ àti Solomon Adérígbé by 1950 wọ́n rójú rere Ọlọ́run 1950 wọ́n rójú rere Ọlọ́run wọ́n sì ṣí àkáǹtì sí bank First Bank ìgbà yẹn àti Union Bank ni wọ́n bá bẹ̀rẹ̀ sí gba distributor ọjà lóríṣiríṣi lọ́dọ̀ àwọn Faransé àti lọ́dọ̀ àwọn ọlọ́tí bíà Heineken and Becks nígbà tí èdè 1962 58 gan ni wọ́n lọ sí France ibẹ̀ ni wọ́n ti fẹ́ wọ́n ti mú wálé wọ́n wá dá hotel terminus sílẹ̀ ní Jos hotel terminus yẹn France náà wọ́n ti rókọ yẹn ni wọ́n wá sọ hòtẹ́ẹ̀lì wọn ní Jos. France náà ti rí àpẹẹrẹ hotel terminus yẹn àtòkọ yẹn náà hotel de terminus wọ́n ti wá dá lẹ́ǹbì nígbà tí by 62 wọ́n fún wọn ní award best award 6 months ní gbogbo Òkè Ọya wọ́n sì bẹ̀rẹ̀ company tí wọ́n pè ní Prince Oyewumi and company by 60 61 34 wọ́n sọ company wọn di limited company Mrs. J. Oyewumi and company limited Nigeria. J. Oyewumi and company limited àsìkò gbáyé ni wọ́n bẹ̀rẹ̀ sí lámìlaka tí wọ́n sì mọ̀ wọ́n gbajúmọ̀ láàrin ọ̀dọ́ láàrin ìlú tó fi jẹ́ pé Jos wọ́n fún wọn lóyè láàrin ìlú oyè olùdámọ̀ràn nípa recreation Jos
olùdámọ̀ràn nípa education wọ́n sì tún rìn káàkiri tó fi jẹ́ pé àwọn olóṣèlú wọ̀nyẹn wọ́n pàdé ara wọn wọ́n pàdé Tafawa Balewa premier wa Abidjan wọ́n pàdé Sardauna wọ́n pàdé J.S. Taka wọ́n pàdé Amadu Bello wọ́n sì di ọ̀rẹ́ wọ́n tún pàdé Káyọ̀dé Ẹ̀ṣọ́ tí ṣe adájọ́ ń gbà yẹn tó fi alámìlaka tó dájọ́ ní Supreme Court kó tó di pé àwọn náà yóò lọ nípè nígbà tí ọ̀yà wọ́n wá wálé wọ́n dárú terminus yẹn lẹ̀ kọjú sí ààfin Ògbómọ̀ṣọ́ náà ibẹ̀ wọ́n tún kọ́rù ẹ̀ síbẹ̀ by this time wọ́n ti níyàwó ìyàwó 5 wọ́n ní kó tó di 73 àṣìyàwó sẹ̀líà ni wọ́n kọ́ fẹ́ àṣìyàwó wọn kọ́ fẹ́ ìgbà yìí lọ́la ọmọ arómalé ni lágùnlá arómalé ni wọ́n fẹ́ by 72 yẹn wọ́n ti níyàwó 5 wọ́n fẹ́ òyìnbó kan náà láàrin wọn Mary Weber nígbà wọn joyè tán ni wọ́n wá fẹ́ Ọlọ́rùnkẹ́ àti Ọ̀kànlá Òsíkànlá ìyàwó wọn méje ni wọ́n ní àwọn ọmọ wọn sì ní àwọn ọmọ tọ́lámìlàkà tí wọ́n kàwé tí wọ́n ti dìpò oríṣiríṣi mú títí dìgbà wọn gbẹ́sẹ̀ àwọn ọmọ 3 ló ti ṣe kọmíṣánná ní Ọ̀yọ́ state káàkiri ìkànnì wọn náà jẹ́ student mi ní Ògbómọ̀ṣọ́ grammar school ní 77 mọ́kọ́ níbi nǹkan rere tí wọ́n ṣe nílùú Ògbómọ̀ṣọ́ àtàgbègbè rẹ̀ ọ̀pọ̀ jàǹtùrú kí wọ́n tó gorí oyè ní 73 October 24 ni wọ́n gorí oyè gbogbo ìdílé ló fẹnu kò àfẹnìkan péré ẹ̀gbọ́n wọn sì ní Joseph Akínlóye Ayọ̀ọ́lá Oyèwùmí lọ́fẹ́ bá wọn fìdí ẹ̀ but kò rọ́nà lọ ìdílé ò faramọ́ ìdílé Gbágun ní Jimoh Oyewumi làwọn fẹ́ wọ́n sì gbé lọ àfọ̀bàjẹ́ àwọn àfọ̀bàjẹ́ náà wọ́n lù ló ń tẹ̀ wọ́n ṣàjòyè ní 24 October 1973 nígbà tí bàbá ti tẹ́lẹ̀ tó gbéṣẹ́ ìtàbí Sàlámì Ajíbóyè oyè yẹn wọ́n ní ìran bàbá wọn kẹta sẹ́yìn táǹpé ní Gbágun dúgbẹ́ wípé ọjẹ ogun ní 1871 ní Iléṣà ó sì gbé adé wálé adé ẹni bàbá àwọn dé àwọn sì lẹ́lẹ́kẹta táwọn náà dé ọjàgun gbé adé wálé bẹ́ẹ̀ ni ní ogun Iléṣà Jagun dùgbẹ́ là ń pè Gbágun dùgbẹ́ 1870 ọjàgun yẹn ìran àwọn kejì Bello Alábí tó náà joyè 1916 ó náà gbádé Àjàgùnbádé kejì nígbà táwọn náà jẹ́ ìjọba Ọ̀yọ́ state Rotimi lọ́wọ́ àmbẹ̀ Brigadier Rotimi ní gómìnà wa wọ́n fẹ́ takò but kò mọ tí ó ṣe kò sì mọ tí ó bá lẹ́nu wọn ó bá wọn sọ̀rọ̀ bàbá làwọn ò ní gbọ́ àwọn òde adé ni àwọn ọ̀rẹ́ wọn náà wọ́n bá wọn sọ̀rọ̀ wọn làwọn òde adé ni ìran àwọn bàbá wọn ti bẹ̀rẹ̀ sí dádé àwọn ó sì dádé ni. kò nínú lórí àwọn. kò nínú so láìfọ̀rọ̀ ògùnṣá wọ́n fún wa ní ọ̀pá àṣẹ àti ìwé láti joyè ní October 24 1973 fún kẹrìbà mọ̀ pé wọ́n ti làmìlaka wọ́n sì rí tówó ṣe wọ́n sì mọ ẹ̀tọ́ wọn àwọn ni wọ́n gbé gbogbo sẹrímọ́nì yẹn nígbà yẹn fúnra wọn ni wọ́n gbé wọ́n sì ra Mercedes Benz 200 láti fi máàkì ẹ̀ bí wọ́n ti ń lórí oyè wọ́n ní ààfin yìí ọ̀tá ìlú Ògbómọ̀ṣọ́ lábùkù ọ̀kan wálé tó torí àwọn akíkanjú wọ́n ti jáde nílùú Ògbómọ̀ṣọ́ káàkiri wọ́n sì ti mọ ìlú Ògbómọ̀ṣọ́ bí Akíntọ́lá wọ́n pọ̀ àlédàkọ wọn tán àti nígbà ayé gbàn àti lóde òní wọ́n pọ̀ káàkiri nínú sọ́jà ni nínú ìṣòwò ni kò sí bí wọ́n ti mú oko Ògbómọ̀ṣọ́ 1855 ni wọ́n ti bẹ̀rẹ̀ sí mú oko Ògbómọ̀ṣọ́ táwọn àbó ẹ̀wà síbẹ̀ ó kọ yẹn sí ní kọ̀ọ̀gbọ́n gbọ́dọ̀ rọ ẹ̀yìn mọ́ so wọ́n bá ń pe ìpàdé ní 74 yẹn náà wípé a tún ààfin ṣe wọ́n bá bẹ̀rẹ̀ ààfin kíkọ́ wọ́n parí ẹ̀ ní 78 gómìnà míì ti gorí oyè Brigadier David Jembe wọn lọ́wọ́ sí gómìnà lọ́wọ́ sí ní 78 tí wọ́n parí ẹ̀ nǹkan kìíní tí wọ́n kọ́ ṣe nù wọ́n ti ṣe tán láìpẹ́ láì jìnnà náà wọ́n tún kọ́ họ́ọ̀lù kan tí wọ́n pè ní Ọládùnní hall méjèèjì ló wà ń bẹ báyìí bí ẹ̀rí fún ẹni tó bá fẹ́ rí owó oníṣòwò tí wọ́n jẹ́ pàtàkì àwọn náà gbẹ̀yìn wọ́n dá iléeṣẹ́ mọ́tò lẹ̀
wọ́n ń tà wọ́n ń sáfíìsì ẹ̀ káàkiri wọ́n sì pe àwọn èèyàn kí wọ́n á máa dálé oríṣiríṣi lẹ̀ ó tẹ̀ jẹ́ pé structural chart tí Babangida ṣe ó ti bà gbogbo ẹ̀ jẹ́ iléeṣẹ́ yẹn wà ní odò ń bẹ̀ náà stadium tuntun wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ 77 soccer stadium wọ́n pè but wọn ò tètè parí ẹ̀ by the time tí wọ́n parí ẹ̀ wọ́n ti sọ di complex stadium complex wọ́n á fi okò wọn sọ wọ́n fi sọrí wọn fún takun tí wọ́n kún pa rẹ̀. stadium Ògbómọ̀ṣọ́ yìí bàbá wa Oyèwùmí ló bẹ̀rẹ̀ rẹ̀. ó lọ bẹ̀rẹ̀ rẹ̀ lọ parí ẹ̀. ọ̀nà sì parí ẹ̀. láìpẹ́ náà láì jìnnà wọ́n tún dá technical school lẹ̀ ní 79. àwọn náà tún ní. àdúpẹ́. wọ́n tún ṣe ribiribi tọ́pọ̀ káàkiri nígbà yẹn náà kò jìnnà sásìkò nursing school tí wọ́n ti gbé lọ Ẹ̀kú padà wọ́n gbé lọ Ẹ̀kú wọ́n tún dá padà. nursing school ti Baptist hospital àti midwife wọ́n ti gbé lọ Ẹ̀kú ní 1961 wọ́n tún wá dá padà ní 1981. nípasẹ̀ bàbá wa Oyèwùmí nípa tí wọ́n kó ibi tí wọ́n tún wá dá padà síbẹ̀. láìpẹ́ láì jìnnà sígbà yẹn náà ni wọ́n dá high court complex lẹ l'Ógbómọ̀ṣọ́ àti high court complex tó wọlé dé. kó tó di pé wọ́n á gorí oyè kò sí high court magistrate nìkan la ní. l'Ógbómọ̀ṣọ́. àwa ní high court àtúndí magistrate káàkiri. ilẹ̀ tí wọ́n ń jà fún nípa ilẹ̀ oríire 1908 tí wọ́n bẹ̀rẹ̀ lẹ̀ yẹn Láyọ̀dé wà lọ́bẹ̀rẹ̀ rẹ̀. ìjà àlàlẹ́ sọ àlà láàrin wa àtọ̀yọ́ wọ́n ti gbé lọ káàkiri kòtì kóòtù tí wọ́n gbé dé Supreme Court wá dájọ́ ní 1984 wípé Ògbómọ̀ṣọ́ ló nílẹ̀. láti gba Láyọ̀dé níjà ti bẹ̀rẹ̀. láti 78 yẹn wọ́n fi dájọ́ 76. ní ẹjọ́ ṣe kóòtù. ọlọ kóòtù ọlọ enquiry ọlọ gbogbo ẹ oríṣiríṣi kóòtù mẹ́rin lọ́lọ́ ọlọ ti ìbílẹ̀ ọlọ ti state ọlọ ti normal court náà. 84 ni wọ́n dájọ́ wọ́n sì ní Ògbómọ̀ṣọ́ ló nílẹ̀. 1984. ó increase ilẹ̀ wa ó sì increase council wa. ìbò lọ́fẹ̀ẹ́ dé ń gbà wọn. ọ̀fẹ́ dé Ìpẹ́bà. Ìpẹ́bà nílẹ̀ wa fẹ̀ dé a sì gbàwé ìdájọ́ fàjáre. 6 against 1 ni. 6 against 1. 6 justices against 1 lọ dájọ́ in our favour. In the favour of Ògbómọ̀ṣọ́. èèyàn náà wà ń bẹ̀ nígbà tí wọ́n fi joyè ìjọba lòun fọwọ́ sí but nígbà tí 76 wọ́n fọwọ́ sí wọ́n máa dádé èyí sàwọn nìkan wọ́n dá sí wọ́n ṣe tìbàdàn náà láti gbà yẹn ni wọ́n ti ń dádé. 1992 ṣọwọ́n Ògbómọ̀ṣọ́ nìkan wọ́n mọ̀ sí ìjọba Lámàdé Ṣínà ó fún wọn láṣẹ Ògbómọ̀ṣọ́ land ni kì í ṣe tìgboro Ògbómọ̀ṣọ́ nìkan. Ògbómọ̀ṣọ́ land. báyìí 1992 wọ́n fún wọn láṣẹ yẹn àwọn nǹkan míì tí wọ́n tún ṣe ó tún kù àwọn náà wọ́n tún gbé wọ́n rí i pé Ajílété FM ó ti wà láti 1978 1978 ló ti wà. wọ́n á gbé dìde láyé àsìkò tí gómìnà wa ọmọ ilẹ̀ yìí Àlàó Àkàlà àtọ́gbà wọ́n gbé dìde ó sì wà lónìí. Àlàó Àkàlà náà ó tún ṣe gudugudu méje yàrá mẹ́fà ibi tá à ń ti ń sọ̀rọ̀ yìí ó dá lẹ́yìn bí ọdún márùn-ún àbí mẹ́fà báyìí. bẹ́ẹ̀ni ọdún mẹ́fà sẹ́yìn bẹ́ẹ̀ni. ó dá lẹ́yìn báyìí. èèyàn nìkan kọ́ lásìkò tiwọn náà wọ́n tún kọ́ housing 1980 ni wọ́n bẹ̀rẹ̀ housing low cost ti ọ̀nà Ìrẹsàpá 1980. tá à ń pè l'Ajílété housing estate Akọ́létà. Ìgè lọ́wọ́ dalẹ̀ gọ́vùnà Ìgè Bọ́lá Ìgè lọ́ dalẹ̀ láì pẹ́ sí yẹn náà wọ́n dá ti federal housing ní Ọ̀nàdéníran. ọdún bíi mẹ́ta sẹ́yìn mẹ́rin wọ́n tún federal tún kọ́ mi sọ́nà Ajégúnlẹ̀ báyìí ní ìsìn housing di mẹ́ta káàkiri ilẹ̀ Ògbómọ̀ṣọ́. ó sojú ọba Oyèwùmí. ó sojú wọn àwọn náà fún fa rẹ̀. nígbà wọn fi gorí oyè ní 73 sùkúù àdáni àti ti ìjọba tó wà ní Ògbómọ̀ṣọ́ kò pọ̀ lónìí gbogbo ẹ̀ fẹ́ báyà ní onílé 1000 báyà ní onílé ní 1000 ìlú sì ti fẹ̀ lọ káàkiri àsìkò gba wọn náà ni wọ́n ní council native council ta ní tẹ́lẹ̀ 1950 wọ́n dálẹ̀ lónìí council márùn ni ń bẹ nílẹ̀ Ògbómọ̀ṣọ́. council márùn ló wà nílẹ̀ Ògbómọ̀ṣọ́. láì tí ì fi tàwọn local development area sí tá a bá fi yẹn kún méje nìyẹn ó jẹ́ 12 báyìí tó wà nílẹ̀. tẹ́lẹ̀ Ògbómọ̀ṣọ́ local government nìkan ni lọ́wọ́ àtòkò àti Ìkòyí àti Gàmbàrí àti Odò-Ọba Ògbómọ̀ṣọ́ local government ni ṣùgbọ́n ìjọba wa ó wá di 5 tí wọ́n gé sí
pẹ̀lú àwẹ̀ tó wà ń bẹ̀ náà ó tún di 12. láàrin lọ́balọ́ba nílẹ̀ Yorùbá ní Nàìjíríà pátápátá oyè tó ga jùlọ tí wọ́n fáwọn ọba gbogbo ọba tó ní Nàìjíríà báyà 8 àbí 12 ni mo kà wọ́n sí báyìí ní gbogbo ilẹ̀ Yorùbá kò sọ́ba tó ní oyè ńláńlá méjì tó wọn ní CON Commander of the Niger là ń pè yẹn Commander of the Niger order wọ́n sì tún ní CFR ní Commander of Federal Republic of Nigeria lẹ́yìn oyè yìí àwọn ọba tó ní Nàìjíríà àtàwùsà àti Yorùbá àti Ìgbò àjáwọn 2 àbí 8 ló ní gbogbo ilẹ̀ Yorùbá kan kò sẹ́ni tó ní gbogbo ilẹ̀ Yorùbá kò sẹ́ni tó ní ẹni mo tó parọ́ lẹ́yìn bàbá His Imperial Majesty Ọba Jimoh Oyewumi yàtọ̀ sí Chancellor Plateau tí wọ́n ṣe ní 2005 wọ́n tún di nǹkan mímu káàkiri Olódùmarè wọ́n ṣe LLB náà LAUTECH náà fún wọn lóyè ó fi dá wọn lọ́lá honorary PhD doctor èyí nìkan kọ́ láàrin àwọn lọ́balọ́ba wọ́n jà fún ipò wọ́n sì rí ipò àwọn ní first class ọba ní àwọn lọ́balọ́ba tó wà nílẹ̀ Yorùbá wọ́n wà nù wọn. ètí tó borí gbogbo ẹ̀ pátápátá ni pé àwọn ọmọ ilẹ̀ yìí nílé lóko military ni technocrat ni politician ni paramilitary ni tí wọ́n joyè lábẹ́ wọ́n fẹ́ tó 200. wọ́n fẹ́ tó 200. ní gbogbo ilẹ̀ Yorùbá lára wọn la kọ́kọ́ wà wọ́n wà mbẹ́ tó gbé ètò yìí kalẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá nílẹ̀ Ìgbò nílẹ̀ Haúsá wọ́n lè dúró nígbà wọn wà láyé pẹ̀lú anybody rub mind rub shoulder to shoulder kò síbi tá a kà wọn sí wọ́n sì tún fi hàn yìí pé ìlú Ògbómọ̀ṣọ́ ìlú akọni ni o ní Nàìjíríà pátápátá put together báyìí la lè rí community 2 àbí 3 tọ́pọ̀ tó wa tó lámìlaka tó wa kò sì sẹ́ni tí ọmọ ń pọ̀ Ògbómọ̀ṣọ́ nílé lóko lẹ́yìn odi àti nílùú èbó kò sí. nígbà mo fi ń ṣe master ní 1980 lamẹ́ríkà òyìnbó kan professor ọkọ mi ní political science theory kan ó ní black scorpion ó ní heroes Nigeria civil war black scorpion kò mọ̀ pé mi tí mo wà ní kíláàsì àwọn 10 bí nǹkan náà ni ọmọ ọbẹ̀ ní mí Benjamin Adekunle gan ó nìkan ni lọ́mọ black scorpion lọ́pọ̀ pé ó ní hero Napoleon of Africa wọ́n pè. Napoleon of Africa ọmọ tiwa l'Ógbómọ̀ṣọ́ bàbá ẹ dákun ẹ mọ. àlè sọ́tàn tí bá tún gbà yìí lọ́dọ̀ àwọn Kútì. federal government náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àsìkò wọn gbé wá federal government àsìkò wọn gbé wá. àsìkò LAUTECH ńkọ́. bẹ́ẹ̀ bẹ́ẹ̀. àsìkò wọn ni. wọ́n pọ̀ káàkiri báyìí. wọ́n dualization ojú ọ̀nà ìtàn tí ń sọ̀rọ̀ yìí àsìkò wọn bẹ̀rẹ̀ 7 kilo ní. tobacco company kan tí ó wà ní. àti rọ́bà àwọn ọmọ ẹgbẹ́ bó tẹ̀ jẹ́ pé gbogbo ẹ ti tún orí sápá báyìí. àsìkò wọn náà ni wọ́n dalẹ̀ káàkiri. Àjíkẹ́ Ọlá àsìkò wọn ni Fruto nísàlẹ̀ àfọ̀n àsìkò wọn ni ẹ̀yin ará Ògbómọ̀ṣọ́ sẹ́yìn ní bí ló báyìí ẹ̀yin tẹ̀ wò mí lókè òkun tọ̀ èèyàn 30 ṣẹ́jú náà ni kò sí. àmọ́ tó wáyé láti sọ àwáyé láti wá sọ tó kù àwọn tó kù náà àwáyé láti wá sọ tó kù ẹ jẹ́ kí n máa kí akọ̀gàn Evans Massa JB Adigun retired ọmọ wọn ní Baramọ́sífà àwọn ní kẹ́ ẹ máa gbọ́ ètò yìí ní irú àsìkò yìí lọ́jọ́jọ́ àìkú báyìí kí n máa kí Kútì Olúṣẹ́gun ASK ask àwọn ni wọ́n jẹ́ alákìtìyàn fún ètò yìí lábẹ́ ODDA àgbáríjọmọ̀ Ògbómọ̀ṣọ́ tí ń wá ìtẹ̀síwájú ìlú yìí àti Àyọ̀ká Foundation ẹ wò bóyá ń gba ìpè lọ́dún yẹn 2 péré bó bá ṣeé ṣe ẹ máa wò mí o ní Facebook live Ògbómọ̀ṣọ́ la wà ẹ lọ sí YouTube live Ghost Library TV ẹ máa wò níbẹ̀ 07032 880939 07032 880939 ní kẹ́ pè mí sí lọ́wọ́lọ́wọ́ báyìí n ó sì gbé ẹ fẹ́ kí wà bí ẹ fẹ́ béèrè kan ní ṣókí ẹ dákun kó má pẹ́ ìṣẹ́jú kan náà ni mo ní sí ìṣẹ́jú kan ni mo ní sí 07032880939 àdúpẹ́ lọ́wọ́lọ́wọ́ bàbá a kí yín lọ́pọ̀lọpọ̀ ẹ ṣeun gan a tún máa kàn sí yín láàrin ìṣẹ́jú kékeré bá ń pé àwọn yòókù níjà pé káwọn náà ṣe bí bàbá wa. ẹ̀yin baálẹ̀ wa ìjòyè wa àti kábíyèsí nígun kọ̀ọ̀kan káàkiri ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ẹ fi ìmọ̀ ṣọ̀kan ká fi ìmọ̀ ṣọ̀kan àti gbogbo ọmọ nílé àti. hello.
ẹ̀rẹ́ kó ètò. ẹ ṣe orúkọ yín ní kankan ẹjọ́. orúkọ mi nìyá lọ́gá kápárò láti kiri. ọ̀rọ̀ wọlé mo ní kí fún wa. bàbá tẹ gbé wá o. ẹ ṣe ìyá. ọpọlọ yín ò ní bàjẹ́. àmín o ẹ ṣeun. ọlọ́run fọ̀run kẹ́ bàbá sọ̀hún náà o. àmín. ẹni tí ó tún bá wa tún lù ú ṣe báyìí sígbà rẹ̀ ọ̀rọ̀ wà lọ́rùn ọlọ́run yóò jẹ́ òde bẹ́ẹ̀ o. àṣẹ wà ní tìrìkì. hello ní kankan. tọ́ 07032880939 mo fẹ́ kó lórí ètò sọ̀jì àbí ọ̀jẹ́là. ẹ lè fẹ́ pè mí lẹ́yìn ètò nọ́mbà náà ní kẹ́pẹ́ sí 07032880939 ẹ jẹ́ ń gbé báyìí. hello. ẹ ká sálẹ̀ o. ẹ ṣe orúkọ tí o. a ti fẹ́ fọ́lọ́hún pẹ̀lú irú ọba tọ́lọ́hún fún wa kí ọlọ́hún fún àrùn kẹwọn adébáyọ̀ razak ló kọ́ mi. ẹ ṣeun. adúpẹ́ fọ́lọ́hún àwọn tó fàsìkò yìí di ọlọ́hún irú oríire tá a ṣe nípa bàbá sí ọlọ́ọ̀ni kọ́ kọjá ọlọ́hún fún yàrá tí ó fi dá tó bá àbíjú bá lọ fún wa. àsìkò wọn tọ́lọ́ọ̀ni ká sórí ọlọ́run tẹ́ kó sí rírí ògbọ́n ṣe tó pọ̀ sí ìdìmọ́ ọlọ́run ajá àná sórí lábẹ́ gbogbo tí ọlọ́run bá ní kọ́ máa dé o. ẹ ṣe ọdún ọlá aláhàlà alápàtà ìlàbìlà àdìgbà. ìyókù díjọ́ mẹ́jọ bàbá. ẹ ṣeun àdúgbò. nítorí àsìkò wa mo kí jaburata tí a jọ wà lórí ètò báyìí. sọjí lórúkọ tèmi Kútì mo dúpẹ́ bámi akọgun retired mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ ọmọ ní bara mọ̀sífà alápà mọ̀jọ̀ra àlàáfíà fúnlẹ̀ Ògbómọ̀ṣọ́ a ó máa tẹ̀síwájú. òǹkẹ́ òdórí àrùtọ́ wà lé téńté bí ọmọ tuntun. bẹ́ẹ̀ni. òyìnbó funfun ọ̀dọ̀ balẹ̀ fọba láàfin sọ orí iwájú ọmọ ọ̀dẹ́rọ̀ òǹkẹ́ ni bàbá olómi ń gbé wọ́ tuuru níjọ́ tí kò lè bó parí ìjòyè. ọjọ́ náà jọ kàn ní orímàdégún yóò fọwọ́ dì ọ́ gẹ́gẹ́ àjàlámì àjíbóyè àjàgbé bàbá òye láyọ̀.